This woman was born on the 14th of December 1966. Born from Ondo Town in Ondo State. She's the graduate of Solape Nursing School in Glasgow, Scotland. She equally bagged a degree in English language. She equally bagged a degree in English language. As a person who valued and delighted in education, she later in life took a postgraduate diploma in education administration at the University of Lagos and a master's degree in early childhood education. She's a professor of aircraft skills. She's an international traveler. She had a 4-year work stint with a champion newspaper as a staff feature writer. She is a woman of dignity and honor, a mentor, a wife, a mother to the motherless, a philanthropist, a woman with golden hair, an upholder of God's word, a preacher of the word and motivational speaker, blessed with 2 adorable young successful ladies, a chartered accountant and a doctor. She's the daughter of late Brigadier General Samuel Ademulegun. Please join me in welcoming the adorable woman, a preacher for 2014 Area Woman Progressive Forum. Third, woman, arise and shine. Please welcome with music our mother, Mrs. Solape Ademulegun-Agbi to our midst. Tọ́lọ́run yóò jàre ìyàgbọ́ tọ́lọ́run ọ̀ní bá ti pọ̀gbàlà ọ̀fẹ́ Elédùmarè àfọ́jú wíyán èṣù àtúkà bẹ́mọ̀ ìmọ̀ jàre ìyàgbọ́ tọ́lọ́run ọ̀jàre ìyàgbọ́ tọ́lọ́run ìmọ̀ jàre ìyàgbọ́ tọ́lọ́run ọ̀ní bá ti pọ̀gbàlà ọ̀fẹ́ Elédùmarè àfọ́jú wíyán èṣù àtúkà bẹ́mọ̀ ìmọ̀ jàre ìyàgbọ́ tọ́lọ́run. Thank you. Thank you very much. Good afternoon, beautiful ladies, mothers, grandmothers, mothers to be. Good afternoon, gentlemen, fathers. I greet the pastorate. I greet the daddy of this great church. I've never met him, but I know he's sitting right there. I'm not surprised that this young lady, Anibini Lajo, I met her mother about a year ago. She has been for 1 year. Mr. Oluwapelumigbe, Vice President. God bless you. I was invited to, secondly, to share my story. Thirdly, to counsel. First of all, fire don't take over. When I make signal, just stop. We have a lot to talk about. Olúwa, ẹ̀yin la tóbi jù. Olúwa, ẹ̀yin la tóbi jù. Àríbitì àràbàtà. Ẹ̀yin la tóbi jù. Àríbitì àràbàtà.
ṣe ibi tẹ́ bá dé. Àdúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa lọ. Àwa náà rèé. Olúwa, àwa náà rèé. Olúwa, àwa náà rèé. Olúwa, àwa náà rèé. Olúwa, àwa dúpẹ́ oore àtọdúnmọ́dún. Àwa dúpẹ́ oore àtọṣùmọ́ṣù. Àwa dúpẹ́ oore ìgbà gbogbo. Àwa náà rèé. Olúwa. Eternal Rock of Ages, we thank you for today. We thank you for this program for the year 2014. We thank you for these women, oh Lord, that you have used in this ministry as mothers, as wives, as the background, as the stone behind their husbands, and as the rocks behind the church of God. Father, we thank you. We thank you for their husbands. We thank you for their homes. We thank you for the church. We thank you because this year, they will use this convention, this congress, this summit as a testimony for further years to come in the name of Jesus. Amen. Father, we know you will do great and mighty things in this year's summit. Olúwa kò sí obìnrin tí ó máa lọ the same way after summit ọdún yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tó ń dùn wọ́n lọ́kàn, gbogbo ohun tó bá wọn débi Olúwa mo mọ̀ pé ní summit ọdún yìí wà á yanjú ẹ̀ ní orúkọ Jésù. And everybody will give you glory. And the God of this church will be glorified forever. Amen. Thank you, Father Lord. Blessed be your holy name. Wá gba ẹnu mi sọ̀rọ̀. Olúwa wá gba ẹnu mi sọ̀rọ̀. Wá jẹ́ kí every individual kórì tiẹ̀ mú nínú ọ̀rọ̀ ẹ. Thank you, Lord, for in Jesus' mighty name we have. Amen. Please be seated. First of all, we have a lot to talk about, so I'm going to be as quick as possible because we're also going to have a special way to ask questions. Mo máa da Yorùbá àti Ìgbò pọ̀ because ní ìgbọ́ Yorùbá púpọ̀ none of it, but màá dùn pọ̀ tí n bá sọ lóyìnbó díẹ̀ tí n bá máa fi Yorùbá lè ẹ̀ mọ́ tí mo kọ́kọ́ sọ nítorí tá a bá gba interpreter á gbà wá lákòókò. When God created man, ó fi sínú jáde ìdí àríyàn kà níwèé Genesis ọkùnrin lọ́lọ́run kọ́kọ́ dá padà àbí Ọlọ́run wá ní ẹ jẹ́ ká fún ní ìrànlọ́wọ́ kó má dá wà. Ẹ má gbàgbé pé ó ti dá màálù ọkùnrin, ó ti dá obìnrin, ó ti dá mẹ́ẹ̀ obìnrin, ó ti dá mẹ́ẹ̀ ọkùnrin báwọn ọmọ mi ṣe ń pè mẹ́ẹ̀. Ó wá ní ẹ má jẹ́ kí ọkùnrin dá wà. Ó wá fi ohun ó fi kún. And in this deep sleep, he took out a rib and created one. If you're a woman in this place, shout hallelujah. Kí ni ìdí tí Ọlọ́run fi dá obìnrin? Ó ní torí tí ọkùnrin máa dá wà. Ó wá dá tán àrí gbogbo eléyìí nínú ìwé Genesis. Ṣẹ̀dá lọ kà verse 18, verse 21, verse 22. Ó wá mú obìnrin yẹn. Ó wá mú wá bá ọkùnrin. Ọkùnrin ń sùn, ẹ má gbàgbé ó ń sùn ni ó. Olúwa ló kún lórun yẹn o. Kò jí o títí tọ́lọ̀ fi ní. Mo dé o. Mo mú ìrànlọ́wọ́ wá. Olúwa Ọlọ́run sì rí i pé kò dára tí ọkùnrin náà tí ó nìkan máa gbé èmi ò ṣe olùrànwọ́ tí ó dàbí rẹ̀ fún un. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ojú ọ̀run gbogbo, ó sì mú wọn tó Ádámù wá láti orúkọ tí yóò sọ wọn orúkọ tí Ádámù ti sọ olúkúlùkù ẹ̀dá alààyè òun lórúkọ rẹ̀. Ádámù sì sọ ẹran ẹ̀sùn gbogbo àtẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ, ṣùgbọ́n fún Ádámù a kò rí olùrànwọ́ tí ó dàbí rẹ̀ fún un. Olúwa Ọlọ́run sì mọ oru ìjìká fún Ádámù, ó sì sùn, ó sì yọ sílé gbogbo ìhà rẹ̀, ó sì fi ẹran di ìgbò. Thank you, ma. If please stay there, there will be a few that I will ask you to read. Some will just give them the verses and they
go and do it. You can do it at home, can't you? So that we can touch all the issues in it. Now, verse 24. Please read verse 24. Ní ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ya rẹ̀ sílẹ̀, yóò sì rọ̀ mọ́ aya rẹ̀, wọ́n ò sì di ara kan. One flesh. One flesh. One. How many husbands and wives are one? I watched the drama. Ọkọ ṣe ti ẹ̀yàwó ṣe ti àwọn máa ń ṣe tí wọ́n máa ní èmi máa dá kékeré. How many husbands and wives can claim to one? We're coming to that. Let us now look at woman. The woman that God created is supposed to be a virtuous woman, isn't it? The book of Proverbs 21:10. What are the attributes of a virtuous woman? Open your Bible to Proverbs 21. I'm going to say I have looked at it and I have summarized it under second chapter. Number one, she's supposed to be diligent. A diligent woman tara sí ọwọ́ ẹ̀ tẹ́ láì ní. Obìnrin tó bá dé níbẹ̀ ó rẹ̀ ó Bíbélì kan ló ń jẹ as example. It could be anything. It could be anything. She has what? Ẹ má bínú. She rises also while she gets night and giveth meat to her household and a portion to her neighbor. Ẹ mọ̀ fún wọn yẹn. Òru ló ń jí ilé òrè mọ́. Kí ló fẹ́ jí ṣe yẹn? Tó bá wá jí yẹn, aṣọ oúnjẹ, a ṣe wọ́n lo meat ẹran, á fún gbogbo ìdílé ẹ̀ lóúnjẹ, á tún wá fún àwọn tó ń bá ṣiṣẹ́ méjì. Ọlọ́run ṣe sọ pé ọmọ tó a rí nínú Bíbélì náà. Obìnrin takuntakun bá tọkọ rẹ̀ á jí lóru ilé òyìnbó á ṣe oúnjẹ fún ìdílé á ṣe fún àwọn tó ń bá yìí. Verse 16. She's wealthy. She considers a field and buyeth it with the fruit of her hand, and she planted a vineyard. Ẹ̀rí pé yẹn lágbára. Ẹ jẹ́ ká túmọ̀ ẹ̀ sí generation wa. Ó kọ́lé nìyẹn. Ó lóko. Ó kọ́lé. Nínú oko ẹ̀ ó ní poultry. Ẹlẹ́dẹ̀ wà ń bẹ̀. Mẹ́ẹ̀ wà ń bẹ̀. Gbogbo ẹ̀ wà ń bẹ̀. Ẹdìyẹ wà ń bẹ̀. She
buyeth a field for our oko. She planted with her hands a vineyard. Iṣẹ́kíṣẹ́ tẹ bá ń ṣe o, ẹ má bá mi ra òròjílẹ̀ o, bóyá aṣọ lẹ̀ ń tà, bóyá oúnjẹ lẹ̀ ń tà, ẹ gba shop, ẹ decorate shop, ẹ ti rent, ẹ ti jẹ́ kó pọ̀, ẹ ti gbọmọṣẹ́, ilẹ̀ mọ́, ẹ ti sáré bẹ́ṣu, kọ́mọṣẹ́ tó dé, ẹ ti ṣe àpò, kọ́mọ ọ̀dọ́ tó dé, ẹ ti ṣẹ̀gúsí, kí ni ìtumọ̀ ọkọ̀ náà máa sọ. Ẹ ń taṣọ ni o, ẹ ti ṣí shop láàárọ̀, ẹ ti gbọn dust, ẹ ti gbọn jàǹkárìwọ̀, ẹ ti jókòó síta, ẹ ti tẹ prúùsì ọrùn, ẹ ti máa go léèsì wá o, kòríà wá o. ọkọ̀ náà là she is strong. Verse 17, she girded her loins with strength and strengthened her arms. The virtuous woman is strong. Because ó ní Ọlọ́run, ó ní Jésù, kò ní rẹ̀. Kò ní rẹ̀. Verse 18, she's consistent and always working. Consistency mean pé kì í ṣe pé lẹ́ni òṣìṣẹ́ lọ́la òjòkó lọ́tún lọ́la pátí ìjọ mẹ́rin òde shop. A woman that is consistent is always working. N tó ṣe lánàá, ó tún ti jí lọ́nà, ó ti ṣe. Ó gbàdúrà láago 7 àárọ̀ lánàá. Lọ́la di same thing. Kò ní sọ pé ó rẹ̀ ń torí òun gbàdúrà lánàá. A virtuous woman perceives that her merchandise is good and her handle well not. Handle well not by night means pé àtọ̀sán àtòru kò rẹ̀. Kò sọ pé nítorí pé ó ti dago 5 kò réyàn kankan lẹ́nu ọ̀nà shop. Kò palẹ̀ kò ní. When you blow off a candle, there is no light in it. You are in darkness. A virtuous woman. Kò fún yan kò dẹ̀ lè rí náà. She dresses well. Ẹ̀fẹ̀ ráwọn ọmọ ọ̀sìn o. Wọ́n á wọṣọ gbogbo ara wọn máa ṣí sílẹ̀. Ní airport kan ní Toronto fún Italy, ọmọ kan fẹ́ sí Canada wọ́n ti fẹ́ ra. Gbogbo àwa tá a jágbàlagbà láti ẹ̀jẹ̀ tẹ̀lé àwọn tó ń kòṣe kòṣe. Tó máa rí tiwa lọ bí ìgbà tó ń rìn ní hò. Òórùn náà díẹ̀ ní Canada lọ́dún yìí ní August tó mọ̀ pé ooru mo gbogbo ara ló gbogbo ara. Ọkọ dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ sínú yẹn náà ń dùn torí èwú. Gbogbo àwa tá a jágbàlagbà tá a lọ́mọ. Ṣẹ́rí tó bá gba wájú mi mo fẹ́ kó rí mi pé mò ń wò ó kó wọ mí o. Bó bá lọ bá ìmọ̀ fojú tẹ̀ tó bá lọ bá. She makes herself coverings of tapestry for her clothing is silk and purple. Ẹni tó máa wọ sẹ́ni láyé àtijọ́ silk lásọ. Ẹni tó máa wọ silk omi kò lówó lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́. Omi kò ṣiṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. Omi pé kò sinmi àbí bẹ́ẹ̀ kọ́. Omi pé kò rẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. Omi kò lágbára àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ gbogbo ẹ̀sùn wọn ra wọn. Ìgbọ̀n báwo ló ṣe fẹ́ wọ silk tó bá ti ṣọ́ọ̀bù láti mẹ́ta? Báwo ló ṣe fẹ́ wọ silk tó bá jẹ́ pé gbogbo pati tó ń ṣe nípa àti tó ń pè sí àti tó ń pè sí tó ń pè é yẹn gbogbo ẹ̀. Verse 23, she respects her husband. Nítorí pé fọ́kọ ẹ̀ lọ́wọ́ ọlọ́kọ́ ṣe lè jókòó láàrin àwọn àgbààgbà lù àbí bẹ́ẹ̀ kọ́ tó kọ́ báyọ̀ àwọn alọ́kọ̀ lágbájá nìyẹn. Ìgbé rẹ̀ ní. Verse 24, is industrious. She maketh fine linen and selleth it. Ṣé ti nípa ti dọ́dọ̀ àwọn aláṣọ báyìí? Àtàlà ẹni tó bá ń ta nǹkan àtàtọ̀ àtóúnjẹ o. She
maketh fine linen and selleth it, and delivereth girdles unto the merchant. Ẹ̀rọ tó bá àwọn merchant yẹn náà náà gbọ́kọ̀ ojú omi wà o, tó ń kó nǹkan wà o, tóbìnrin lọ tó rà o, ó tún ṣe ó tún. Verse 25, she is strong. Verse 26, she is wise. Verse 27, she's always busy. Verse 28, her family will call her dear. And verse 31, she must work, she will be successful, and she will be known. As iṣẹ́ àṣàyọ ètò ìbálẹ̀ mi. How many women nínú ìgbà ló ṣe ìfọwọ́sọ̀yà pé àgbàgbọ́? Given all these attributes, how many of us can truly say a couple of weeks ago, I ran into a diary that I had in 1986. Nínú diary yẹn mo ti kọ síbẹ̀ ní 1986. Máa ṣiṣẹ́ tó ṣe pé ṣe ti dùn wọ́n. Mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nígbà tí mo bẹ̀rẹ̀ àti wọn náà, mi ò rò wípé ọ̀pọ̀ mi ní ìfẹ́ pé ká ní mo ṣe bẹ́ẹ̀ ni mi ò ṣe dáa. Mo bí kìíní ní oṣù méjì, mo bí kejì ní 89. Ìgbà tí mo bí kejì jọ́ tí mo máa bí kejì, mo rí pé mò ń overbreathe ní ọdún. Lẹ́tọ̀ tó wọ̀n sí kejì, ó ṣe wọ́n ó sì ṣùgbọ́n ní lẹ́yìn. Ìgbà tí wọn náà ó ti ìlú fibroid dé, ìdílé pé a kò bẹ̀ fún ìlú ìyàtọ̀. Ìgbà tó máa mo bleed excessively yẹn fún bí ọdún méjì, mo lọ sí meeting kan ní Queen's College ní ọdún kan mo wà ní ìṣẹ́ ìjọba ọmọ mi wà ní ẹ̀jẹ̀ yẹn ti dìde. Mo lo káàdì bíi mẹ́wàá, mo wọ pátá bíi mẹ́rin, mo wọ kíní, mo wọ láti, mo ti rò pé mo wà pa. Mo rò pé mo wú kọ̀ọ̀kan pẹ́rẹ́ díẹ̀ báyìí, bí gbogbo ẹ̀ ṣe dídé. Àwa bíi 13 ta lọ fún meeting yẹn, mo jẹ́ kí everybody lọ torí mo mọ̀ pé mo ti stay ní àga yẹn. Mo ti stay ní àga, mo wá mú mo wá so mọ́ ibẹ̀ ni mo ṣòkò. Olúwa mo ń sìn ẹ́. Kí la fẹ́ ṣe tọrọ yìí bá gbà Ìbàdàn lọ orí òkè àánú? Mo ní mi ní kúrò bẹ́ẹ̀. Bóyá mo sọjọ́ mẹ́fà náà. Gbogbo ẹni tẹ́ bá ti lọ bẹ̀ níbẹ̀ yẹn. Wọ́n ṣe ń tọ̀ lẹ́ ń gbòòrò ẹ̀ lórí òkè. Wọ́n ṣe ń yàgbẹ́ lẹ́ ń gbòòrò. Mo ní Olúwa mo ní mo gbòòrò tọ̀ mo wọ̀ nǹkan tébù bọ̀ má dúró. Ṣé tó kúrò bẹ́ẹ̀ yẹn ṣé kì í ṣe sí? Fẹ́ mọ̀ pé before they sacrifice menopause ti ṣe sí. Ní ọjọ́ mẹ́ta ìṣòro dáhùn lọ́mọ mi wọ́n mi dúró àpá ìlú ọmọ kan náà ọmọ ìjọba ìṣòro mi ní báyìí tí wọ́n ti ń ṣe láti ṣe. Ọlọ́run mú ẹ̀ ó mú ìlera ó ti mọ̀ pé mi lọ́mọ bímọ méjì yẹn náà ti tó. Ẹ̀ẹ́dẹ̀ lè wo fún mi kó tóbi kẹrò pé mo ní fibroid gbogbo ẹ̀ ti bàjẹ́. Now, how many women can truly say? Mélòó nínú wa ló lè bá Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run dáhùn? Níjọ́ tí mo kọ́kọ́ mi, mo fún wọn testimony. Ó ní ìgbà kan tí mo sọ fọ́lọ̀ pé Olúwa ẹ má dì í bá ti ń súnmọ́ fífi o. Ṣùgbọ́n mi jẹ́ kó gbóhùn mi. Ẹ̀fẹ̀ tí wọ́n ti máa kọ́kọ́ lọ fún máa gbọ́dọ̀ wò. Ọdún yẹn ọmọ mi àgbà ti wà ní yunifásitì Amẹ́ríkà. Àgbà tó ń lọ mo ní àkókò àkókò ti kọjá yìí. Mo fẹ́ràn ọmọdé lọ sí yunifásitì, state yunifásitì láti ní ìlú tó ní semester méjì lọ sí láti wọ́n á ṣe sọ́mà sí 5,000. Àárẹ̀ àwọn ilé 8,000. Wọ́n á délé màmá tẹ̀lé 2,000 lóṣù lóṣù ní ìṣẹ̀ kọ́kọ́ ṣe 2,000. Wọ́n bá ti sọ ilé àsanwó sọ́ọ̀rọ̀ ìdákẹ́lẹ̀ alọ́sọ́gbà fún òṣèlú lọ. Á tún débẹ̀ àyàwó àbúrò mi á máa wo orun lórí ẹ̀ tó ti máa tín o. Wọ́n ti fẹ́ padà lọ sí èrè máa tó ti dọ́là wọn jẹ́ láti Nàìjíríà tó lọ máa tín. Àbúrò ẹ̀ tó àkọ́kọ́ lọ
mo sanwó skul mo san gbogbo ẹ̀ wọ́n bá lójú bo ẹ̀kọ́ kan àti àkókò tí ò lè bá mi fi ọmọdé ẹ̀ ọ̀ má one thousand rántí jọ́ náà lọ́mọ ti dálẹ̀ mo ti gbogbo ẹ̀ka kò sí nígbà tí mo dé ìlú ìsìn máa mú ìgbàlẹ̀ mi lọ sí nàìjíríà padà tí wọ́n á rò pọ̀ ọmọ babaláwo ni pé brọ́ṣà bàkà ní ìgbàlẹ̀ mo lè mú ìgbàlẹ̀ padà àti sanwó ló máa ti tọ́jú. ọlọ́run ti pèsè ilé àti ilé ẹ̀ tó ilé mi ń gbà yẹn lókè náà ló ti fi fún owó ṣọ́ọ̀bù mi níta nítorí pé mò ń gbé bẹ́ẹ̀ gbà yẹn mi ìfẹ́ kẹ́nìbọ̀dì máa lo ṣọ́ọ̀bù níta ìfẹ́ kéèyàn máa lọ́ ìta ara tó mo ti gbà tó bá tètè rẹ̀ sí ọjọ́ mẹ́ta tí n bá dé láti fi ṣẹ́ńjọ́ náà lọ dáìbà tó gbé mi lọ́wọ́ àǹtí olóògbé mi wá sílé tó bá mi ṣe fún mi á jẹ́rìí sí tẹ́sítímọ́nì ìmọ̀ bóyá ó wọlé àbá àrùn ọlọ́run á dẹ̀ bá mi gbà ní ẹ̀jọ́ àbò wọlé tájù tó wà ń bẹ̀ ìwọ́dà tó wà ń bí kò wọlé ẹ̀ àjọkù ní bára àwọn obìnrin kan lẹ́nu ọ̀nà mi ọ̀rẹ́ àkàn mi ọjọ́ méjì obìnrin jáde àwa yóò aláwọ̀ mẹ́ta only they say that they find you mommy only which wetin be my name because wey dem say only they say mommy wey I be mommy why you no ask the name of the mommy. ọkọ̀ wà agreement abẹ́rẹ́ ni o ti bá tó ọ̀nà ìwé wà sí wọ́n nílò agreement ní tẹ́lẹ̀. Wọ́n fi dẹ́nu kékeré kí lè fẹ́ máa tà ń bẹ̀. Wọ́n ló rorò ẹ má gbàgbé pé ẹ̀yin èèyàn mi nínú olúwa láti fi ṣe ọdún àti ìṣẹ́ ẹ wá bá mi ẹ sọ fún mi pé wọ́n fi sáńgẹ́ yìí. Nígbà tó fẹ́ ìyàwó bẹ̀ sí béèrè nígbà bọ́ǹbà tó ní àbúrò ìyàwó tó dà ní ọ̀la láti 2000 láti ọjọ́ kan fún mi pọ̀ gbà ní sí. Ẹni tó gbé mi wọlé tó náà lọ. Kàkà mo ń lábẹ́ sí ìgbàlè tó mo ti fẹ́ sọ láti ilẹ̀ tó mo fẹ́ dáràn sí ẹ lọ́rùn olúwa mo fẹ́ rán ọmọ méjì lọ Amẹ́ríkà mo ní máa ti rí sáyẹ́nsì ẹ̀ tí ìbẹ̀rẹ̀ fún nursery and primary school lẹ́sìn láńkè tọ́ba ní kò rán ọmọ Queen's College àwọn ọmọ corona fún ìṣèjúmọ́ bá ní kò ẹ wọ́n sanwó tó dàbọ̀ lẹ́sìn mi sí. Obìnrin mélòó ló lè sọ pé láti lọ́kọ̀ òfin délé ọkọ òun lè sọ òun bálà ní ìpínlẹ̀ rẹ̀.
ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì wọn ò níṣẹ́ lọ́wọ́. Wọ́n á jókòó, wọ́n á lọ sí, wọ́n á lọ kájí, wọ́n á bá wọn dá sí ìwé ìdá ìjọ. Bóyá mo máa ń lọ pàtó sí láti tó kí náà fẹ́ fún mi mú kóòkì mi mú nǹkan aládùn mi mú tí mi ń jẹran láti ọdún mélòó báyìí bí 15 years mi ń jẹ díẹ̀ kí ni mo ń jẹ ẹja àti edé àtà àti mélòó lẹ́nu alẹ́ máa mú ẹja àti edé àtà pọ̀ jẹ mi ń jẹ ìbà tó kí lẹ fẹ́ fún mi jẹ àwa jókòó àwa máa jó àkàtẹ́ láti. Pé mẹ́wàá ó ti já. Ẹ máa tó lọ́wọ́ àwọn Amẹ́ríkà lẹ́yìn. Obìnrin mélòó ló lè fọwọ́ sọ̀rọ̀ wípé kò sí òkan òun ò gbà. Oh no, nice. If I do want to go back, maybe drama like this. Only go and help him. Therefore, I have brought you a helpmate. How do you help your husband if you don't work? If you don't do business? If you don't do anything? What kind of children are you going to raise if all you do is gossip? This is the Alagbaja and say me. So my lebam is running. What kind of bàtà ọmọ mi dàgbà ọmọ ẹ̀ka lọ láyé yẹn má parọ́ mo paint picture méjì ó jẹ́ bá parọ́ hẹ́lẹ̀ lọ ẹ ti parọ́ láyé ẹ tún lọ sí ìyàwó sọ tó bá sòótọ́ mo fẹ́ ẹni yẹn kó nà bọ́ sí ẹ báyìí ṣàmọ́ ara àwọn angels tó ń bọ̀ fún ẹ àwọn angels ẹni kò díjú ẹ má wo ìbọn yẹn o àwọn angels ẹni kò díjú kò má kó dẹ̀ mọ̀ pé tó bá dọ̀rùn bá department ńlá lọ́lọ́run máa fún ẹ tó máa manage lọ́rùn. àwọn ọ̀rọ̀ kàbìtì tí ò yẹ kí ìyá gbọ́ àwọn ọmọ mi á sọ fún mi ní wọn fẹ́ ká. ìgbà tó ń lọ school aṣọ́gbé you can't watch TV lórí ìgbà tí ń bẹ̀ máa ń sá wọ́n ṣe lóko yìí. Tí n bá pè tí máa ní wẹ́ẹ̀ àyè tó máa dé láìpẹ́ máa jẹ́ kí ọ̀gbìn. Tí n bá ní wẹ́ẹ̀ àyè tó ní I'm just trying to fix something for myself. Màmá gbọ́ sí pàánù. I mean, no, you can sleep with both eyes closed over your children. What kind of man? What kind of wife are you? What kind of mother?
many of you are used as baby making machines by your husband? And you are not wise though, you have child one, you have 2, 3, 4 to be members. How do you give them the if ọ̀pọ̀lọpọ̀ ìyá jẹ́jẹ́ máa sọ fún ẹni pé iṣẹ́ mi. I grew up in a rural school. My father was one. Ìgbà yẹn general méjì péré ló wà ní Nàìjíríà náà wọ́n ti di mẹ́ta ìpele. Ìrántí àtàdé ní Nàìjíríà náà. Ẹṣin ló máa ń gbé mi lọ fún mi lẹ́sìn pẹ̀lú Santana. Mi ìgbàgbé torí Santana bó ti wá ṣe Santana tó jẹ wọn. Tí ò bá jẹ́ mọ́tò tàbí ìgbà. Bírí January 15, 1966 ní Déjú àtàwọn èèyàn ẹ̀jẹ̀ gbàgbàgbà lójú wa wọ́n padà. Red. I was in their bedroom. I watched it. N ṣe gbogbo ọ̀nkú là ń pè tó ló ń wálé méjọ ṣe mo ṣe jọ ọ̀nkú what are you doing? Like I was 9 years old or less. Àbúrò Nàìjíríà náà mi ní ti ìrántí wá kó wa láàárọ̀ ọjọ́ kejì ó wò kú ìyá mi báyìí ó pẹ́ kó tó kú ẹ̀mí ò tètè gbọ́. Ó pe ẹ̀gbọ́n mi àgbà ọ̀dọ́mọdé wa náà jẹ́ gbélé so kọ́lé ìjẹ́ kásí boys quarter gbélé ìyẹn wà ní ìmọ̀ tó tọ́kọ́ tó lówó wà tó lówó kọ́mọ̀ nílẹ̀ mọ́ mi èmi ẹ̀gbọ́n mi àbúrò mi wà Texas ìyàwó ẹ̀ ò ní sanwó ìdìbò náà ọkọ̀ wa ilé newspaper gbé who will look after pẹ̀lẹ́dẹ́ adéwìlẹ̀ tó ń sè é. Wọ́n ṣe kó wa sí sí ènìyàn wọn táwọn oṣù ilé ìwọ̀n ṣe àdókò wọ̀ sí ká fi dé Èkó láti Kaduna bí. Àwọn akíkẹ́tẹ̀ ti lọ́wọ́ obìnrin mẹ́rin tẹ́lẹ̀ tó èmi ẹni ní nọ́mbà 1 ni wọ́n ọlọ́kùnrin tó wọ́n lọ́ọ̀ bàbúrò mi èmi àbúrò ìjà wọ́n bá kọ́ ọkọ̀ tọ́ yìí ẹ má gbàgbé pé bèbí mi kékeré tí mo pè pẹ́pẹ́yẹ nìkan ni mo ní bí mú kúrò Kaduna o èèyàn kan fẹ́ gba pẹ́pẹ́yẹ lọ́wọ́ mi èèpà eyín ni mo kọ́kọ́ dè mọ́ dìfẹ́ǹsì akíkẹ́tẹ̀ yẹn. How many years? Through those years. ṣùgbọ́n ọkùnrin á fún
sáré ṣíkíní àgbà púpọ̀ á dẹ̀ disappear eléyìí ò gbé amẹ́lẹ́kọ̀ọ́ young lady to the house one. And there's a book in heaven, they are writing it. Today you were with Alaji Besi. Tomorrow you were with Aba Mulika. Day after tomorrow you were with God. Only God is and it doesn't happen. Everything the devil gives you, you want something back. So, now we are one. Now, you. Many years ago when I was in journalist, I went to hospital. I met the doctor. Omi náà fi wẹ̀ òkú máa ń káwọn omi káwọn omi tó ìtàn wọn máa ń bọ̀. Táwọn bá wá mú tó táwọn bá wáyé lọ́sẹ̀ máa ń káwọn lọ sí àbúrò ọkọ ni àwọn oníjọ́ ìtàn wọn láti dá. Ìdí wo náà máa fi ní kí obìnrin mu omi ìwẹ̀ òkú ọkọ ẹ̀ because obìnrin yẹn kò níṣẹ́ lọ́wọ́ ni tó bá níṣẹ́ lọ́wọ́ alẹ́nu aṣọ náà ṣé nítorí owó sùn làwọn ọmọ ọ̀sẹ̀ fẹ́ san mo yọ̀ǹda. A lot is expected from us, women. We should not let culture or environment affect us. Let us do this for women. Esther jeopardized her role as a queen to save the king from extermination. That was one. Look at another one. Let's look at Deborah. She was a judge. Book of Judges 4. She ruled as a judge. And she even went to war. Let's look at Jael. Judges 4, 18-21. She killed Sisera. Mary Magdalene, she was a dedicated national female fighter. Let us look at Dorcas in the book of Acts 9, verse 6. She was another female disciple who used her wealth to help widows before her death. And after she died, Priscilla was a wonderful woman, happily married to Aquila. She was an example of a fruitful, beautiful marriage. Rich, a mentor that brought us to the community. And she supported God in his what kind of children are you raising? Are you a mother that knows that your son does yahoo and you and when he says, jẹ́ o ọmọ mi, ọkọ mi wà á rówó ìmúdé o. Ọmọ ẹ obìnrin ọmọ báwọn bàbá àlàyé ló tẹ̀lé. Ẹ o mọ̀ náà tó bá jẹ́ ń lọ ọkọ mi má fẹ́ o tó kò tó jẹ́ ń lè dùn. Tó gbé kọ̀ǹpútà wá fún lánàá tẹ̀lé tó máa ṣe nílò wà lọ́dọ̀ tó ṣe èkó náà.
I have started a program for the North to engage, and it's free. Kí n kọ́ wọn bó ṣe lè sùn. Kí n kọ́ wọn bó ṣe lè manage ara wọn in business anybody. Ẹni tó mẹ́ta yìí, wọ́n mi àbúrò mi ọkùnrin àbúrò wọn ti jẹ́ wọ́n ti bá mi lọ Germany bí àwọn máàlì wọ́n ti bá mi lọ Canada bí ẹ̀mẹ́ta mo wá já Canadian visa máa fún yẹn tàbá ti dé embassy ni máa tẹ̀lé wọn wọlé gbogbo àdúpẹ́ lọ́wọ́ náà fún gbogbo ọdún tí mo ṣe gbogbo àwọn ìbò yẹn ti mọ̀. My name is my brother mo ti lọ kó ògbó ìbò yẹn ti mọ̀ fún my name. Ọmọ mi fẹ́ ṣe ìyàwó ní Amẹ́ríkà náà kó báyìí ṣe ìwà àgbàdo àwọn ọmọ tí àwọn áńgẹ́lì mówó skul ẹ̀ wá. So mo wá àwọn tó lè bá mi lọ mo ti wò mo ti wò pé ìwé ilé tó ní Canadian visa tó ní gbogbo ẹ̀wọ̀n àfọlá mẹ́ta ní Canada ní Amẹ́ríkà. Kúrò ní Denver sí ìlú ìbò wọ́n fún un tàbá wà ní Canada Niagara Falls New York là ń wò yìí náà bíríìjì ní bíríìjì ló pin mo ní kí náà bí chief of business operation àwọn ní so okay we see you go to Canada what do you go to do in Canada rest wọ́n ṣe máa sọ pé náà rest ẹ gbéra 17 hours sínú plane ẹ lọ rest mo ti kọ́ wọn mo ní ọmọ yín wà ní Canada ó ń lọ school which is true ẹ sọ pé my daughter is an graduate of school. Jẹ́tìrì gbogbo ẹ̀ ká mọ́ra wọn education should not be a barrier gbogbo wa náà kọ́lá máa ṣe òwò lóyìnbó abẹ́ ìráwọ̀ ọ̀yọ́ ọlọ́jà tó ní billions lákàntì wọ́n jáde rí how industrious ọlọ́run ní number one ẹ kọ́kọ́ mú báyìí pé bàbá ó já bí mọ́mì wa rẹ́jísítà ti rí dáàdì òun nìkan dáàdì òun èmi gan bàbá mi nìkan èmi nìkan èmi làkọ́ bí lẹ́yìn Jésù ẹ kọ́kọ́ mọ́ náà olúwa mo fẹ́ ṣe ìwọ ni mo ti lọ́wọ́ ọkùnrin mo fẹ́ bẹ̀ nípa iná mo fẹ́ máa ṣe lọ sí káàkiri mo kò kí ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ fún rọ́pọ̀ wàá wá jẹ́ kó jẹ́ wípé olúwa ò wọ́n fúnra rẹ̀ ló máa bá mi fi yọ̀ àti máa jí tí tán bá ló ń jẹ mi báyìí kan máa sọ̀rọ̀ tán bá jẹ́ tẹ́lẹ̀ omi ìkan kòkòrò tí wọ́n lẹ́nu ó kù sọ́wọ́ ẹni yẹn tó náà bá lọ́dọ̀ tó máa yanjú àyè. ẹ kọ́kọ́ mọ́ lọ lọ́nà bá ti wà nílẹ̀ ọjọ́ àbùkù á lọ. láì ní bàbá àwọn tó jù mí lọ nínú àwọn ìtọ́jú ọ̀sán tó oníkálukú mọ́ ọmọ ẹ̀ ni wọ́n kàn fi mọ́ fún bàbá mi nípa fún wọn pẹ̀ka èmi àti brother Texas ní ọ̀hún ìgbàwá torí èmi ìgbà tó wọ́n ẹ̀rọ káwọn tó jà àwọn mẹ́fà ìyá márùn-ún ní ẹgbẹ́ bá mú ìyá tó bá dé ọ̀la kó mu sí yóò ó máa rìn sọ̀pá ademulegun ni bàbá wa ń jẹ́ kí ni múlẹ̀gùn àwọn èèyàn máa tà á dé ẹnu ọjọ́ mẹ́ta ìlara márùwá méjì kó wá dáhùn mi tí ìnáwó lẹ́yìn ìgbà yẹn lọ ojoojúmọ́ ló ń pè ní ìgbà rẹ̀ pé ó bẹ́tà sí òun nìkan nínú wa kò lè ṣe kí wọ́n lè ọlọ́run wà ní jẹ́ káwọn àdìbẹ́ ọlọ́run ò ní jẹ́ káwọn ọmọ wa kán jẹ́ the worst nínú gbogbo ọmọ gẹ́gẹ́ bí obìnrin what can we do one prayer don't stop praying obìnrin ló pọ̀ jù ní ṣọ́ọ̀ṣì tábà káyà wá táwọn àbí obìnrin ló pọ̀ jù everywhere obìnrin ló pọ̀ jù women are making waves all are you aware that the president of Germany is a woman
They call her a chancellor, Angela Merkel. And so many other nations now have women rising up. My best friend was a senator. She opened in Grace Benz, Shade Lonje. Oh, the senator Adamawa State, because House of Atlantic Adonala. There are women ministers, women senators. First of all, those of you who don't have anything you do, you need to get up because God expects you to work. Those of you who already have what you do, go back to the drawing table. Ojometa, Adura Ojometa, Oyamo, Mboni Moti Shi, Mbolo Yakin Ti Botun Ti Mobosi. For no homie, what do I do to make my business? Dodo Konikani shop Kati Bere. Dodo Konikani shop Kati. Osinto le mata. I want to mara. Olon ti set one there. You don't have to. The Bible says, do not despise humble beginning. You don't have to start it. Most of people lesson will be there. 260 Kurudu. I'm a mewa. I'm a meeting. I am in table. I died one chair. The captain got a chair. But she did in 1990. Any Google classes, you don't need AC. Njọ́ táwọn inspector aláwùsá wá last time inspector kan lánàá gbà tí ó kì í ṣe àjà oṣù yìí mo fẹ́ ra lẹ̀ mo fẹ́ kọ́lé àwọn ọmọ mi ní kí n lọ ra lẹ̀ lẹ́kì olówó lẹ́gbẹ́ tí bàbá tí àkóró tí wàá kọ́ 6 wọ́n ní lẹ́kì ṣáàlà wọn fẹ́ later ni mo find out pé gbogbo ọmọ tí fẹ́ẹ́ tàbí fẹ́ẹ́ yìí tí second lẹ́kì náà wọ́n fi wọ́n gbé okay àdéhà yìí. Me, 3 points today, I'm a body thing. They will say, so it's one night and it's not. Mbappe, I told you the day, I came out of the only line in the look. The farm of a jar or uncle, you are the movie. Then he then jet. But also before this, we are only the back in it. And your mother, you're to tell Arabian, we are Jenny, and we are Connie, and he told me your own soon. I'll have to talk with someone, but what did you? Oh, Connie King Ballo, where about your first no? Only yes. Mo ní mo sì kọ́kọ́ ní 1 million lọ́nà 3.3 kọ́kọ́ gbà bóyá bí ọdún mẹ́ta lọ ni màá tún gbà ní ipa ẹ̀ màá tó bá tún yá tún ní ẹ mo ti ta ètò ń sanwó ẹ̀yìn ẹ̀gbà tí mi rí ẹ ó yá tún nìṣó ń bí àtúntúmọ̀ gbòòsì àtúwájú jù sí ọ̀tẹ̀ tí mo sọ ìgbà tí ilẹ̀ máa kọ náà mi ì lè sọ pé báyìí ni mo ṣe ṣe àìmọye àṣe ìtúnṣe ẹni tó kọ́kọ́ ṣe sọ́kè mi kò mọ̀ pé ilẹ̀ omi onímọ̀jẹ̀ yẹn ìjákèwé ìwé kọ́kọ́ wó gbàgbà mo ṣe 250 gbogbo mi lè sọ pé mi ṣe kọ́ mi lè jẹ tí n bá ti ní nǹkan tí mo fẹ́ fowó ṣe ìgbà yẹn lọ́nà máa gbèrò travel dé wọ́n lè tó 50 ó kéré bóyá màdé 100,000 lórí èèyàn kan ṣé ilé ò máa kọ́ rẹ̀ lọ tí n bá ti wá ṣẹ̀ tí mi sọ̀dá mẹ́wàá déédéé tí bá gbóúnjẹ dání tí bá fẹ́ jẹ báyìí ádámù ó pẹ́ kó tó yé mi màá ní mi lára màá palẹ̀ mọ́ màá nulẹ̀ n bá tún ti bùkejì ádámù ókè bàbá ó yé mi má bínú màá san Sunday kò tó ń jẹ nílé ìwé ìwọ fẹ́ jẹun ìtumọ̀ ẹ̀ mélòó nínú wa lọ́lọ́run bá sọ obìnrin mélòó nínú wa ló lè sọ pé of the truth òun live a life of purity ọlọ́run dẹ̀ ń bá òun sọ̀rọ̀ òun dẹ̀ ní tóun lè bá sọ̀rọ̀ ọlẹ́gbọ̀n ń ṣọ̀rọ̀ ọlọ́run ẹ má jẹ́ ká ṣọ̀rọ̀ ẹ jẹ́ ká ran àwọn ọkọ wa lọ́wọ́ ẹ jẹ́ ká ran ọmọ lọ́wọ́ tá a bá wá rí ọkọ tó máa treat yín tó ń ṣe yín ní àwọn nítorí kó rí yín bẹ́ẹ̀ ni ẹ̀yin náà dìde ẹ wá kan ṣe so that tí bàbá alágbájá bá ní ẹ ní ò ní ju 20 naira nínú owó school 80 naira kò ṣe bàbá alágbájá ọwọ́ ẹ̀ á máa rò ìwọ tó rí 20 lẹ́yìn ọlọ́run á jẹ́ kó rí $100 má wọ́ọ̀rì máa fi 80 kọ́ bó ṣe yẹ kó rí. inú àwọn ọkùnrin dùn àbí ẹ má dá wọn lóhùn.
God be the glory. God never fails. I am a living testimony. I have gone through so many things, but I still stand. Yesterday, somebody looked at me and said, "You're almost 60." I said, "Yes, there's a lot. Are you sure you know your age?" I know my age. I prayed one prayer for years. Father, give me beauty for ashes. Mo gbàdúrà yẹn for about 5 years. Mi ro. In your old age, you are looking better than you looked before. Wow. I asked for beauty for ashes. I did. I'm going to give you time to ask a few questions. But let us take this song. Please don't stand. Ẹ̀yin lẹ ṣe yìí. Ẹ̀yin lẹ ṣe yìí o. Ayérayé Ọlọ́run ìyanu. Ẹ̀yin lẹ ṣe yìí o. Ẹ̀yin lẹ ṣe yìí. Ẹ̀yin lẹ ṣe yìí o. Ayérayé Ọlọ́run ìyanu. Ẹ̀yin lẹ ṣe yìí o. Ẹgbà gbogbo ògo. Ayérayé Ọlọ́run ìyanu. Ẹgbà gbogbo ògo. I will not take any more. I will come back another day by the grace of God. But I want to leave you with something. Every single woman must be a virtuous. I have read out the attributes of a virtuous man. Pick from it. Don't forget. You have to work. You have to use your hands to do something. Otherwise, what do you pass on to your children? I told you, when my children were growing up, no television Monday to Friday. Think I still travel oh, what is it? Ṣùgbọ́n ó ní kí ní kan táwọn ọmọ yẹn máa ń wò sí ìgbà yẹn musical award àbí nǹkan kan àbí tó bá máa tán tí the next one bá máa fọ̀ wọ́n á ti máa fún mi ní 1 month notice mọ́ mi ìjọba ìbáyọ̀ 4 o'clock màá wá increase reading time wọn ìjọ yẹn ẹ̀mí wo ẹ̀mí kàwé tó wákàtí mẹ́rin àbí ó yá ẹ fi kún báyìí. Bébì mi A1 márùn-ún nínú ìgbà ó ti lọ sí Amẹ́ríkà èmi ó lè jẹ́ ìjọba ìjọ náà báyìí wọ́n give award ẹ̀ lórí ìgbà. Mo ní ìjọ tẹ bá ti ní bọ́ọ̀sì tó bá ti ṣe é sọ kò ní ẹ fẹ́ torí tó bá ti ṣe wọ́n á dùn ẹ̀mẹ́lòkan á dùn gidi ó ń fẹ́ mú bọ̀ sí the next one tó ti ṣe ṣùgbọ́n tó bá ní ẹ fẹ́ á máa tẹ á máa wù ẹ́ á ti mọ̀ pé tòun ní á ti mọ̀ pé tòun he will not ask for it on your mind. How many of you young girls can say that? Don't answer me. For God is a God of forgiveness. You can open a new page. Make sure there is something like this. You need to give proceeds to God. You need to do offering. You need to do tithe. How do you tithe when you do not able? I taught my children to tithe last week in the pocket money. 500 naira a week, 150 naira. Ẹ̀mọ̀ kan tí máa ń ṣe fún ìyẹn lẹ́gbọ̀n. Tó bá ti di ká gbàdúrà báyìí, tó bá ti jẹ́ lórí àwọn ọmọ yẹn. Ẹ̀mọ̀ fún àwọn ọmọ yẹn kọ́ tàbí ọmọ yẹn. Bí o ká lórí ìdílé, ẹ̀mọ̀ mọ̀ pé kò fèrè dàrẹ́. A ṣe o, bí 1,002 ìjọsí, kò lè kọ́bọ̀ fẹ́mi láti ná. Pọ̀ tó tó fún medical insurance, tó rọ́mọ yọ̀ǹda wọn.
If you can't fight on pocket money, how will you be able to fight when you start working and start spending salary? Tó o bá lè give nínú tí wọ́n fún ẹ o tó ṣiṣẹ́ báwo ló ṣe máa lè give tight nínú ìtò òṣìṣẹ́ tó làágùn ẹ̀? Ẹ fi kọ́ wọn láti ṣe kẹ́yìn òbí náà lè fi lè jókòó pé Olúwa èmi Tọ́pẹ́ ló fẹ́ nǹkan yìí Àlàní ló fẹ́ nǹkan yìí ẹ dẹ̀ mọ̀ pé ó ń ṣe ìdámẹ́wẹ́ ẹ dárí ẹ̀jẹ̀ tèmi bá tẹ̀ sí èmi ìyá èmi bàbá ọmọ yìí Ọlọ́run máa ń pèsè àkàn méjọ pé kò lè ṣe ń sì fún ẹ̀yìn láti orin ṣe ṣùgbọ́n. Ọlọ́run á ṣe sórí wa bẹ́ẹ̀ ní orúkọ Jésù kò sí kankan ní wa tó máa kábàámọ̀ lórí ọkọ lórí ọmọ àní sunkún wọn ò ní bọ́ bàtà ọ̀pọ̀ sẹ́nu ọ̀nà wa ẹni tó ní sìn tí ò ìtó Ọlọ́run á ṣe láti kún fún ẹni tí ò ní rárá Ọlọ́run á fi hàn án tó yẹ kó ṣe ọ̀nà ọ̀la ẹ̀ Ọlọ́run á ṣe ebi ò ní pa wá òṣùpẹ́ ò ní jẹ wá àní kú lọ́jọ́ àìsàn àìsàn tí wọn ò bí mọ́ wa kò ní ṣe wá takùnà fún Àmín Jésù. àìsàn tí wọn ò bí mọ́ wa kò ní ṣe wá lọ́jọ́ alẹ́ Àmín Jésù. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú gbogbo wa ẹ̀yin ọkùnrin wa náà mo fẹ́ bá yín wí ní ṣókí ẹ jọ̀ọ́ ẹ máa ṣẹ̀kọ́ yín nílé ẹ má ṣe àwọn ìyàwó yín bíi nobody because ẹ rántí ìṣẹ̀dálẹ̀ obìnrin Ọlọ́run fún yín ni gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ Ọlọ́run fún yín ni kẹ́ ẹ má dá wà tẹ bá bẹ̀ sí mìtì èèfún ọ ìwé wà lọ́run náà wọ́n ń kọ sílẹ̀ o wọ́n ń kọ sílẹ̀ o ẹ jẹ́ ká fi ẹnu kan sọ àwọn ọmọ wa ohun tí ò sọ ẹ jẹ́ ká jọ àtijọ́ àti bàbá ká fẹ́ ẹnu kan sọ Ọlọ́run àti ẹ̀ka I'm going to take only 2 of your questions if you have any questions young ladies ask now ìbéèrè tó bá ní ìbéèrè. No question. I have touched all areas. Are you satisfied? You will go back home and you will go and talk to God. Father, we thank you. Arúgbó ọjọ́, we thank you. Ọba àdàgbà má pààrọ̀ oyè, we thank you. Ọba kan ṣoṣo lánàá lẹ́yìn àti lọ́jọ́ gbogbo, we thank you. Ọba tí kìí sùn tí kìí ṣòro pé we thank you. We thank you for the women in this church, both young and old. We thank you for the men. We thank you for everyone here. We know you have heard our prayer. We know you have known the supplications of our hearts. And we know you will guide us. Father, by the time we meet with you, at the next summit, Oluwa, let us have millionaires among us. Let us have multi-millionaires among us. Let us have captains of industries among us. Let us have great merchants among us. Let us have billionaires among us. Let us have mothers who are proud of their children among us. So that your name alone may be glorified. In the mighty name of Jesus. Èmi náà máa kúnlẹ̀ sí ẹ náwó sí mi ẹ gbàdúrà fún mi. October 18 ní California ní Los Angeles kójú máa tì mí kọ́lọ́ ń sọjọ́ ìgbéyàwó ọmọ mi lọ́jọ́. Jésù Olúwa wa.
àwọn abiyamọ ọlọ́kùnrin lóbìnrin wọn ti gbàdúrà fún yín ọlọ́run á fi àṣẹ sí Mi Jésù. i ní ọjọ́ ìgbéyàwó náà ọlọ́run á gba gbogbo ògo Àmín. gbogbo bẹ́ẹ̀ ṣe ń rìn tọ́tún tẹ̀ ń rìn tó sì jẹ́ ní kí ayé ẹlòmíràn kí ó lè dára ọlọ́run á tún tì í náà ṣe Àmín Jésù. gbogbo ọ̀rọ̀ yìí bí ẹ ti gbà wá lónìí á ṣètò nínú ayé wa Àmín. lẹ́yìn ìgbéyàwó ọmọ yín ọkùnrin àbíró Àmín. obìnrin àbíyè Àmín. bẹ́ẹ̀ ló máa rí Àmín. ọlọ́run á ṣe gbọ́ àwọn náà á ṣe wọ́n ní bá mi tálẹ́ Jésù. á ṣe wọ́n ní bá mi délé Àmín. bẹ́ẹ̀ ló máa rí Àmín. jésù olúwa wa Àmín. àmín Àmín. Àmín lórúkọ Jésù. mẹ́ta sí olúwa ọlọ́run alààyè Hallelujah. 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 ní báyìí a fẹ́ gba Church. àwọn ọ̀rẹ́ ẹ jẹ́ dúró báyìí mà kẹrí ẹ lè rí inú mi àfi wọn máa purọ́ o bí ṣe sọ̀rọ̀ lẹ́ ń sọ̀rọ̀ yìí o mo rò pé mi nìkan lọ̀rọ̀ mi ṣe mo èmi tún fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ ọ̀lẹ lẹ́wọ̀n tẹ́ ń wò yìí o wọn ò lẹ́ education ó affect wọn wọn ń gbọ́ràn patí olè ìjẹkújẹ ọ̀kánjúà olówànú wọn mo purọ́ ìyá mi ẹ̀yin náà máa ń ṣàbòtú rẹ̀ sọ̀tọ̀ ìyá àjọ ṣé irọ́ ni gbogbo ọmọ tí mò ń pa wọn ń gbọ́ràn wọn ò rí ọ̀tọ́mọ rò 2005 up to date 100 million mo ná lórí education 100 million mo ná lórí education kò yẹ pé fund from anywhere àti ìná tán àyẹ̀ tún bẹ̀rẹ̀ ní o because àwọn kan ti ń grow nínú àwọn tá a rán education yẹn ọlọ́tí wà ń bẹ́ẹ̀ ni wọ́n tó lọ́ọ́ mú gbó tó ń lọ ṣe court tó àdọmọ̀ ta tó ti di yahoo síta ṣàkóso bá rí yẹn inú yẹn á bàjẹ́ látijọ́ tí mo tún ti ń rìn mo tún róbìnrin tó lè sòótọ́ ọ̀rọ̀ tó lóòótọ́ lẹ́nu tẹ́lẹ̀ àwọn tó wà bí wọn ò lóòótọ́ o alábòsí ni wọ́n torí pé background Mushin náà ń gbé Mushin náà bí mi sí o Mushin náà bí mi sí bàbá mi sọ kinní kan fún mi ìyá tèmi ò sí lọ́wọ́ bàbá tèmi o ìyá tó tọ́ mi ìyá bàbá mo rò pé ìyá ni àṣé ó kọ́ mi ní ẹ̀kọ́ tó má bèèrè lọ́wọ́ ìyá yẹn àbí bàbá mi pé nínú àwọn ọmọ ẹ̀wọ̀ ló fẹ́ yẹ kó ṣoríire wọn ò ní rò mí èmi là kọ́ bí o wọn ò ní rò pé kí n ṣoríire tabaníkà béèrè mi o inú mi dùn èmi náà á láìkí kankan ọmọ tó ka òyìnbó yẹn mo rò bó ti dé Amẹ́ríkà rí mo rò bó ti dé Canada rí kò débẹ̀ rí o èmi á ṣe passport fún mo fẹ́ kẹ́yìn mo lọ sí Amẹ́ríkà àti Canada. passport yẹn mi mọ̀ ẹ́ máa wọ school tí yẹ bá ti ready owó passport rẹ èmi á san tá a bá fẹ́ san owó ticket èmi á san owó ticket yẹ. that is the only thing tí mo fi pé mo tún lè ṣe fún ọmọ yẹn mi ti ṣe yẹn rí because bó ṣe ń kàwé yẹn àwọn ìyá mi wọ́n ń yẹ mo fi kinní kan ṣe example ṣe tọmọdé bá ti mọtí tó tọmọ ti mọtí yó ọlọ́tí pọ̀ nu wọn tó bá ti gbọ́n bọ́lọ́dí ṣe ń ṣe nìyẹn ọmọ yìí kò mọ̀ pé ìlọ́jọ́ oríire òun náà o passport kẹ́yìn wá bá mi ṣe visa fún ẹ má wọlé owó ticket owó tó máa ná bóyá 7 days ẹ ti bá mi fi sára tọ̀ yẹn èmi á wá san owó ticket owó passport èmi á sọ yẹn ìgbà tó máa jẹ lọ́wọ́ ọlọ́run àwa ṣe kẹ́ ó ti tán ẹ bá mi mú tọ̀ kó lọ fún tọ̀ ẹ bá jẹ ìgbà tí a bá ti rẹ́dí pé Easter next year ó ti tán. ó ti tán mà nǹkan tí fẹ́ sọ nọ́mbà wà nìyẹn ok mà mo ti gbọ́ mà so tó kò sí nǹkan tí fẹ́ sọ mọ́ ayérayé ọlọ́run ìyanu ẹ̀yin lẹ́sẹ̀ yìí o bọ́m̀bọ̀ máa ó kù kejì mo ti rántí ẹ má dùn lẹ́sẹ̀ àdúró bẹ̀ yẹn ẹ ní àwọn àgbàlagbà ní sùkúù kan tẹ̀ ẹ́ ti fún abẹ́ bọ̀ òyìnbó. bàbá mi. ẹ ṣe ọlọ́run gbàdúrà wa. àmín Jésù. ṣé mo lè yan àwọn ìyá tẹ̀lé bá mi kọ́ lóyìnbó bí ogún ẹ kúrò. ok ma
ó ti tán ṣé mo lè ṣe 20 30 Oh, God. ok máa ṣe 30. ayérayé ọlọ́run ìyanu ẹ̀yin lẹ́sẹ̀ yìí o. tí n bá sọ fún yín pé jẹ́ ká máa change mentality wa ẹni pé mi ò lè purọ́ ṣé ẹ fẹ́ fún mi lówó ni èmi ò ṣe ritual àwọn tó ṣe ritual náà fi ènìyàn ṣe ritual àwọn ò ṣe nǹkan kan àlọ́ wá kankan mọ́ àní ọlọ́run mi àforísí balẹ̀ fún èrèkèrè kan àní gbẹ́kúdè lẹ́ni wíà tí ó bá kúrò lẹ́yìn àsínú ẹgbẹ́ kankan tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni kò ní ṣe é ṣe o nítorí pé ọlọ́run wà ń bẹ̀ fún wa ó dẹ̀ ń jẹ́ tiwa ìpàdé di October 5 náà. Hallelujah. Hallelujah.